Mo kí ọmọ Yorùbá nílé lóko lẹ́yìn odi. Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ Àkànbí Ọlọ́ba. Mo kí wa ní kíkí tó lọ́lá jùlọ. Mo ṣe ẹ̀làbọ̀rú, ẹ̀làbọ̀yè bọ́ ṣíṣẹ́. Àtúbà fún wa, àní rí ń gbé sọnù bí ó ṣe bí ọmọ láṣẹ Ìdùmarè. Ọ̀rọ̀ lórí Sàráfà Arẹ́mú sọ̀rọ̀. Ó jáde síta, ó ní ìlà pé ẹ̀sìn Islam ló gba ìlà kíkọ lọ́wọ́ wa. Point of correction, Sàráfà Arẹ́mú sọ̀rọ̀. Olójú pàkàntẹ̀kan. Islam ò nípa tó kó lórí ìlà. Islam kọ́ ló gba ìlà kíkọ lọ́wọ́ wa nílẹ̀ Yorùbá. Ànìkan tí ò yẹ ó pọ̀ ju ohun tó yẹ lọ. Sàráfà, advice tèmi ní fún ẹ ni pé ẹ̀bùn tí Ọlọ́run fún ẹ ó dàbí pé kọ́mẹ́dì set àwọn bàbá kà mọ́. Kọ́mẹ́dì ló yẹ kó máa ṣe kó mọ́ pa àwọn èèyàn lẹ́rìn. Ó bá ti go viral jù báyìí lọ. Bẹ̀yìn tó jókòó pé ìwọ tó fẹ́ mọ̀ ṣe wàásù, ó fẹ́ mọ̀ ṣe wáàsí lórí ọ̀rọ̀ ẹ̀sìn tó wá fi kó wa lẹ́rú, tó wá fi bàlámọ̀ rí wa jẹ́, tó wá fi sọ wá dèrò ẹ̀yìn. Ṣé rò pé àwọn ọmọ Yorùbá sì wá bí tẹwà ẹ Sàráfà? Sẹ́rí, èmi làwọn àfọ́ ọmọ fi ṣe wáàsí ló sì kù fáwọn brọ́dà wa kan àtàwọn sísítà wa kan tó sì fi wà nínú ẹ̀sìn kó ní lẹ́rù yìí. Èmi làwọn àfọ́ ọmọ wa fi sọ̀rọ̀. Èmi làwọn àfọ́ ọmọ pariwo iná ló kù lórí ọ̀rọ̀ ìsìláàmù nílẹ̀ Yorùbá. Àwọn Yorùbá ti gbọ́n gan, ojú àwọn èèyàn ti là. Our people they are already wise up. So gbogbo èyí tó jókòó sí tó ń ṣe yẹn kò pè rẹ Sàráfà. Mo lọ bá àwọn bàbá Kàmọ́ kọ́ employer kọ́ employer ṣiṣẹ́ kọ́ fọ̀nà ẹ̀mọ́ ẹ you are a comedian. Ó jáde síta níbi tó júlàdé Sàráfà. Ó wá ń sọ pé ẹ̀sìn ló gba ìlà kíkọ lọ́wọ́ wa. Ó dẹ̀ sinmi rọ́bìṣì tó ń sọ Sàráfà. Ọ̀làjú ló dé làwọn bàbá wa ò kọlà mọ́. Ọ̀làjú ló gba ìlà kíkọ lọ́wọ́ wa nílẹ̀ Yorùbá. Kò ń ṣẹ̀sìn. Kò sí àáfàá òun tó lè play record rẹ̀ fún wa nílẹ̀ Yorùbá tó sọ̀rọ̀ against ìlàrí. Ọ̀làjú ló dé fúnra ẹ̀ làwọn bàbá wa ò kọlà mọ́. Kò ń ṣẹ̀sìn. Kólà kó lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ kọlà. And gẹ́gẹ́ bí ọmọ Yorùbá tó bá jẹ́ ọmọ Yorùbá, ìjẹ́ o ti fi ọjọ́ kan béèrè lọ́wọ́ àwọn àgbàlagbà lẹ́yìn ìlà tá à ń kọ́ nílẹ̀ Yorùbá yìí kí ló bí? Àgbájọwọ́ la fi ń sọ̀yà, ọwọ́ kan ò gbẹ́rù lórí. Sàráfà, gẹ́gẹ́ bí ọjọ́ orí àgbàlagbà tó jẹ́ bó ṣe wà yìí tó bá lẹ́kọ̀ọ́, ìjẹ́ wọ́n ti béèrè lórí ìlà táwọn bàbá wa ń kọ́ nílẹ̀ Yorùbá kí ló bí ìlà? Bẹ́ẹ̀ wọ́n ní olórin jọba borin jẹ́ àbí ẹjọba ba orin olórin jẹ́ kò ní kán bólórin yẹn ṣe kán. Ẹ̀yin rẹ́dì láti fọwọ́ agolẹ̀ Yorùbá sẹ́yìn, ẹ láìkì láti kó orí burúkú wá bá wa. Àtijọ́ ìta tí ń practice Islam kí lè sóre. Islam tá bá ń sọ̀rọ̀ ohun tó kó orí burúkú bá wa tó kó fà sẹ́yìn bá wa nílẹ̀ Yorùbá á tọ́ka sẹ́sìn Islam. Islam ló dé lọ bá gbogbo technique táwọn bàbá wa fi kalẹ̀ fún wa jẹ́. Ó fẹ́ sọ wá dèrò ẹ̀yìn, ó fẹ́ sọ wá dẹni àánú. Ẹ á dúpẹ́ fọ́lọ́run Elédùmarè, àṣírí ti tú. Àwọn ọmọ Yorùbá ti lè ronú, wọ́n ti ní làákàyè, wọ́n ti mọ̀ pé Kùránì táwọn bàbá wa ò lè kà lédè Arábíkì tẹ́ fi ń tẹ̀ wọ́n jẹ. Àwọn ọmọ tó bí wọ́n ti lè kà. Àwọn ọmọ tó bí wọ́n ti travel, wọ́n ti lajú, wọ́n ti rí pé ẹ̀sìn kónilẹ́rù ìbátẹnijẹ́ ni, ìfọwọ́ ago ẹni sẹ́yìn ni. Olóko olódò ò níṣẹ́. Ó jáde síta ó ní Islam ló ní ká má kọlà mọ́. Àyá Kùránì wo ló sọ bẹ́ẹ̀? Fásì wo ni àdísì wo ló sọ bẹ́ẹ̀ bí ká má kọlà mọ́? And ìlà kíkọ nílẹ̀ Yorùbá ó dàbí àmì ìdánimọ̀. Ó nílà táwọn bàbá wa fi ń dọ́mọ Yíbò mọ̀, ó nílà tó fi ń dọ́mọ Fúlàní mọ̀, ó nílà tó fi ń dọ́mọ Sábárúmọ́ mọ̀, ó nílà tó fi ń dọ́mọ Ìbàrùbá mọ̀. Nílẹ̀ Yorùbá gangan ó nílà tí wọ́n mọ̀ ń kọ nídìílé kọ̀ọ̀kan tá a máa fi ń dára wa mọ̀. Ìlà àmì ìdánimọ̀ ni ìlà jẹ́. Ọpọlọ làwọn bàbá wa jókòó wọn lọ. Ọbí tó dẹ̀ yé wọn mọ̀ nígbà yẹn ni wọ́n fi ṣe yẹn. So táwọn ọmọ wọn bá wá dé, tabalọ́làjú ti dé, àṣẹ mọ́. Kí ni àmì ìdánimọ̀ ta lè mọ́ fi dára wa mọ̀ àti Yorùbá báyìí sí? Torí Ìsìlámù dé ọborúkọ lọ́wọ́ wa. Ó ní orúkọ Árábù ní ká máa jẹ́. Gbogbo technique táwọn bàbá wa fi kalẹ̀ fún wa, Ìsìlámù dé ó bàjẹ́.
ó ní ká má bọ̀gún mọ́. Àwọn bàbá wa ń rọkọ́, wọ́n ń rọ àdá, wọ́n ń rọ̀bọ̀n tó yẹ ìkọ́ tó yẹ káwa ní ọmọ ọrọ̀ láti fi defend ara wa nílẹ̀ Yorùbá. By now táwọn èèyàn ti ń kàwé, more technique wọ́n máa grow, iṣẹ́ àgbẹ̀dẹ wọ́n máa grow sí. Islam dé ó ní òdá ọlẹ́sìn àwọn ẹlẹ́bọ ni, torí ẹni tí bá ń ṣiṣẹ́ àgbẹ̀dẹ yọ bọ̀gún. Islam dé ọtọwọ́ bàjẹ́ bọ̀, ìfàsẹ́yìn dé bá wa. Ọdún eégún, ọdún Ọ̀ṣun, ọdún Ẹ̀yọ̀ tó yẹ kó jẹ́ kan nínú nǹkan tí àwọn àgbáyé máa wá bá wa wò, tí ọmọ kó àlejò wọ̀lú tó dàbí tourist nílẹ̀ Yorùbá fún wa. Islam dé ó ló bàjẹ́, Islam dé bàjẹ́. Kí ni dáadáa tí Islam mú wálé ayé wa? Kí lámì ìtọ́ka sí dáadáa nípa Islam nílẹ̀ Yorùbá? Ó dé ọfọwọ́ aago wa sẹ́yìn, ó fẹ́ sọ wá dẹni àánú. Ìwọ wá jáde síta, ó rọ́rọ̀ sọ ní Islam ló ní amọ̀kànlá mọ́. Are you out of your sense? Do you even think before you talk? Sarafa rubbish ló máa ń sọ. I Akanbi Oloba, I'm giving you this advice for free. Go and join Baba Kamo, Odunlade and co. Go and join them. They will promote you. Your gift is to do comedy. Torí gbogbo ọ̀rọ̀ tó máa ń sọ bí àwàdà ni. Bí àwàdà làwọn ọ̀rọ̀ tó máa ń sọ. Rubbish ló pọ̀ jù. Ó ti ń dàgbà, ìwọ náà wo irun funfun ló ti fẹ́ bù ẹ́. Irun funfun ó ti fẹ́ bù ẹ́. Kí ni rẹ́kọ̀dù tó fẹ́ fi sílẹ̀? Níṣẹ́ kò sí kankan tẹ́ ń contribute sínú community tó kálukú yín wà. Wúlò fún èbú ẹ sọ́ọ̀tì fúnjọba, ẹ kàn ń dalẹ̀ Yorùbá rú, ẹ ń fọwọ́ aago wa sẹ́yìn. And the last one, fún gbogbo ẹ̀yin òbí tẹ́ jẹ́ irọ́, tá jẹ́ ọ̀dọ́ báyìí, tẹ́ sì ń kó àwọn ọmọ yín lọ lé kéwú. Ẹ jókòó kẹ́ ronú. Táwọn ìjọba bá ń wò wá ràn, àwa náà gbọ́dọ̀ máa wòra wá ràn. Ọmọ tó bí, ọmọ ó dàbí kéèyàn lọ ra adìrẹ lọ́jà àbí ẹran àbí màálù lọ́jà kéèyàn máa sìn. Ẹ mọ̀ pé àwọn gbàdúrà kéèyàn ó jèrè rẹ̀. Gẹ́gẹ́ bẹ́ẹ̀ lọ́mọ ṣe jẹ́. Ọmọ tó bí ó nídìí láti invest lé lórí. Ọ̀nà owó lálẹ́ gbà láti fi invest lórí ọmọ wa ni kò fi mọ̀nà tó tọ́. Ẹ̀bùn tó bá rí pọ́lọ́hun fún látọ̀run wá, fi síbi ẹ̀bùn yẹn kó lọ learn about it. Kọ́mọ lọ sí school. Àwọn ọmọ tá à ń bí lé ní wa Nàìjíríà nìkan lẹ Yorùbá nìkan lèmi àbí Nàìjíríà nìkan lèmi ti pọ́ mọ́ lọ school láàárọ̀ nírọ̀lẹ́ yọ̀ lọ lè ké fún kíni? Báwo la ti fẹ́ jèrè irú àwọn ọmọ bẹ́ẹ̀ yẹn? Ẹ bọ́ sí street ẹ lọ wo gbogbo àwọn ọ̀dọ́ tẹ́ ká máa wò pé ọjọ́ iwájú Nàìjíríà kò síṣẹ́. Colorado náà mú kiri, ẹgbẹ́ òkùnkùn náà ṣe kiri. Islam wá láti wá balẹ̀ ayé wa jẹ́ ni, láti wá kó wa sínú ìfàsẹ́yìn ẹ̀sìn particular. Kò sí nǹkan èso rẹ̀ kankan tẹ́sìn wá sórí ayé wa ṣùgbọ́n wá fọwọ́ aago wa sẹ́yìn lọ. Ẹ̀yin òbí tẹ̀ ń kọ́ ọmọ lọ lé kéwú, tó bá kọjú sí yín kẹta, tó bá kẹ̀yìn sí yín kẹta, tó bá kó ẹ̀yin nìkan, ẹ dèrò ara yín pa. Kí láǹfààní lé kéwú tẹ́ kọ́ ọmọ lọ tí ló ń kọ́ èdè lédè? We already have our language. And if we are talking about to learn another man's language, that is a good thing. But for what reason? Kí ni benefit pé mo learn èdè Arabic for good 9 years to 15 years? Kí ni benefit tó wà ńbẹ̀ nílé ayé yìí? Mi lè dé Saudi kó wọ́n employ mi ṣiṣẹ́ pẹ̀lú èdè yẹn. O lè dé Saudi kó wọ́n employ. Àwọn tó lọ ń kéwú Saudi gan wọ́n deport wọn at the end of the day ni. So what is the benefit? Why are you learning Arabic language in Yoruba land? For what reason? For what? Ẹ jí ká ronú náà. Ẹ invest lórí àwọn ọmọ yín. Ẹ kọ́ àwọn ọmọ yín síbi sport. Ẹ fún wọn níbi iṣẹ́. Ẹ fi wọn síbi iṣẹ́ tó wà òkè. Ẹ invest lórí àwọn ọmọ yín. Ẹ tọ́jú àwọn ọmọ yín. Ẹ nídìí lè kéwú kí lẹ fẹ́ fi ṣe. Ẹ lè kéwú kẹ́ fi di doctor. Ẹ lè kéwú kẹ́ fi di engineer. Ẹ lè kéwú kẹ́ fi ṣe chairman local government. Ẹ lè kéwú kẹ́ fi ṣe government. Ẹ lè kéwú kẹ́ fi ṣe lawyer. Not at all. So why are you wasting your children time? You don't even waste your children. Àwọn bàbá wa ti ṣe mistake yẹn. Ẹ má jí ká wá repeat ẹ̀. Ẹ kọ́ àwọn ọmọ yín síbi tó tọ́ àti ibi tó yẹ. Iṣẹ́ tó wà òkè, future work, ẹ jí káwọn ọmọ yín kọ́. Ìkọ́ táwọn ọmọ yín bá fẹ́ kọ́, ẹ jí kí wọ́n kàwé nípa ẹ̀. Nǹkan tó bóyìnbó ṣe ń lò gbèsè ayé nìyẹn. Táwọn ìjọba wa bá ń wò wá rùn, ẹ mọ́jà wòra wá rùn.
ìrírí